Ojúmọ́ ire ló mọ́ wa lónìí bàbá. Àpò àsìkò yìí o. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará yín. Èmi ni olóyè Dípọ̀ Gbénró tí mo jẹ́ aṣíwájú ìlú Ògúngbadé, ààrẹ ọ̀nà kakanfò Ìgàngàn níjọba ìbílẹ̀ àríwá Ìbàràpá. Mo sì tún ti jẹ́ ààrẹ fún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà rí láti ọdún 209 sí ọdún 213. Mo ti jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ onímọ̀ Yorùbá Studies Association láti ọdún 204 di 208. Mo sì tún ti jẹ́ ààrẹ fún ẹgbẹ́ olùkọ́ èdè kọ́lẹ́ẹ̀jì NCE láti ọdún 207 di 213. Lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè Ìbàdàn ilé. Bàbá eléyìí pọ̀ gan o. Ẹ̀yin àgbà náà lẹ sì sọ fún wa pé ká tó fìyàn joyè láàrin ìlú ó ń láti jẹ́ ni rere. Èyí já sí pé àwọn ìwà yín dáadáa, àwọn ìṣe yín tó wuyì àti oríṣiríṣi bí ẹ ṣe ń gbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ, òun ló mú àwọn èèyàn láti fi oyè báyìí dá yín lọ́lá. Lágbára Ọlọ́run ó tún fún yín ní okun láti tẹ̀síwájú nínú irú nǹkan báyìí. Bí a bá wo àwùjọ wa lónìí bàbá, èdè àṣà àti ìṣe wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òbí fún ọmọ, àwọn gan ò mọ̀ débi tí wọ́n fi kọ́ àwọn ọmọ wọn. Ṣé mọ̀ wípé n téèyàn ò bá ní kò lè fún yàn. Kí ni èrò tiyín nípa rẹ̀? Ṣé rí àmúkù wọn lẹ́rù rẹ̀ wọ̀, ó ní òkèlè ń wò ẹ wo ìsàlẹ̀. Irú ẹ̀yin báyìí pàápàá, ṣé àwọn òbí yín ṣé wọ́n ní ìfẹ́ sí èdè Yorùbá? Ọ̀pọ̀ àwọn tó ṣẹlẹ̀ ni pé àwọn bàbá wa wọ́n rò pé àìlájú ó ní kéèyàn máa gbé àṣà àti ìṣe Yorùbá ní àrùgẹ. Ṣé mọ̀ pé irú yín ní ìsìn èèyàn mélòó láwọn tẹ́ jọ jẹ́ bí ọjọ́ orí kan náà ń ló rò pé ó yẹ kán máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ bẹ́ẹ̀ ni ṣe ń ṣe. Nítorí náà ìṣe ó bẹ̀rẹ̀ láti inú ilé bí àwọn bàbá wa ṣe gbé ọ̀rọ̀ àṣà ọ̀hún tí wọ́n fẹ́ pátì. Bẹ́ẹ̀ sì ni kò sí méjì tó fà á. Ṣé rí tí wọ́n ń kọ́ wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní pé èdè Gẹ̀ẹ́sì kò sí ní tó dáa tó kéèyàn gbọ́dọ̀ gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ẹni tí ó bá ti gbọ́ èdè Gẹ̀ẹ́sì bíi pé kò gbọ́n kò lè ṣe nǹkan kan dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn ìrírí ti fi hàn. Ẹ rí i pé ní ìsìn wàhálà tá a ní báyìí kí ló fà á? Ọ̀kan nínú tó fà á ó ní pé àṣà àti ìṣe wa àgbélárugẹ mọ́. Àwọn èèyàn ò kọ́ṣẹ́ mọ́. Iṣẹ́ àgbẹ̀ ìjọba kan fẹnu wí ni. Èèyàn mélòó ló ń ṣiṣẹ́ àgbẹ̀ báyìí mọ́? Bẹ́ẹ̀ sì ni ibi tí ọba ti yẹ ká ṣiṣẹ́ àgbẹ̀ tá a bá ṣe bó lóúnjẹ ó ṣe sùn wá bọ̀. Gbogbo tá à ń jẹ ọ̀pọ̀ rẹ̀ ló jẹ́ pé wọ́n ń kó wá láti ilẹ̀ òkèèrè ni. Bẹ́ẹ̀ sì ni a nílẹ̀ tó. Yàtọ̀ sí èyí, ẹ worú àwọn ìgbàláàyè tí àwọn bàbá wa gba àwọn àtọ̀húnrìnwá. Èmi ni àwọn Fílàní, àwọn Yánmírín, àwọn Ìgbò. Ẹ wo bí wọ́n ṣe gbà wọ́n láàyè tó. Nígbà táwọn wá gbà wọ́n láàyè tán tí wàhálà wa ń dé láti ń sọ pé ó yá dá kínní kan lẹ̀ àwọn ọmọ Yorùbá ó yá ṣe gbá ó yá ṣàwo. Ṣáà ti ṣe gbá ṣáà ti ṣàwo. Àwo ibi tá a ti ń bọ̀ kò jẹ́ àmọ́ ibi tá a fẹ́ máa lọ. Ọlọ́run ní ká máa képe o. Ṣùgbọ́n kí àwọn èèyàn wa ká ro bá ti ṣe ṣe tí èdè wa tí ò fi ní dìmẹ́rí. Ìyẹn gẹ́gẹ́ bí ìmọ̀ràn yín. Tí èdè wa bá dìmẹ́rí, táṣà wa ò dìmẹ́rí, ẹ rí i pé nǹkan wa yóò tún padà bọ̀ sípò. Èrò tèmi ni mo sọ mu. Elédùà yóò ràn wá lọ́wọ́. Àní ṣe lásán. Àṣà yìí kò sì ní dìmẹ́rí gẹ́gẹ́ bí ẹ ti wí. Lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Èmi ni olóyè Dípọ̀ Gbénró. Ẹ ṣeun púpọ̀.